mo kí gbogbo ọmọ Nàìjíríà tó ń wò mí tó sì ń gbọ́ mi. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, ẹni rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Báyé bá ń pariwo pé ó lé àti yín ó dẹ̀rọ. Ẹ̀yin tẹ́ wà lókè òkun náà, àbùsí ni tómi òkun, àbùsí ni tómi ọ̀sà. Ẹnìkan kì í rídìí òkun, ẹnìkan kì í rídìí ọ̀sà, ẹnìkan rídìí ọmọ onígèlègèlè. Ayé ò ní rídìí yín o, ẹ kéré oko délé lágbára Ọlọ́run ọba. His Special Majesty Ààrẹ Ọba Ambassador Adéyẹmí Olèmí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá, olúwayé sọ̀rọ̀sọ̀rọ̀ tí òfin rẹ̀ jóyè, cultural ambassador fún gbogbo Àlímọ̀ṣọ́ pátápátá. Mo kí yín. Atọ́kùn tó ní dàbí pé ó mọ́wọ́ ìbínú lọ́wọ́ díẹ̀ nítorí gbogbo tó ń lọ lórílẹ̀‐èdè yìí àti ẹ̀ tí kò sọ̀rọ̀ ó lé táwa sọ yìí. Ǹjẹ́ ń táwa náà dákún sí ó lè yìí ṣé kò pọ̀ jù? A ní we were building the youth for tomorrow. Afẹ́kọ́jọ́ ọ̀la ó dáa. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń wò mí lé, ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pẹ̀lú tí àwọn èèyàn wa tá ń wò bí aṣáájú, tá ń wò bí representative wa, bí aṣojú wa, ohun tí wọ́n ń dán wò àti ìgbésẹ̀ tí wọ́n ń gbé, ǹjẹ́ ẹ rò pé ọjọ́ ọ̀la Nàìjíríà fún àwọn ọ̀dọ́ tó lè dá? Ẹ dákun, ẹ bá mi pe àwọn èèyàn, ẹ bá mi share kíní yìí, ẹ bá mi like ẹ bá mi join YouTube mi, subscribe sí, ẹ dákun, torí mo fẹ́ kí gbogbo kíní yìí kó tó gbogbo àgbáyé pátápátá. Ẹni tó yẹ kó ṣe àtúnṣe kíní kẹjẹ kó ṣe àtúnṣe. Ìkan mẹ́ta ni mo fẹ́ gbé yẹ̀wò lónìí. Ìkan kan àkọ́kọ́ tó ti yẹ kọ́kọ́ le jù tó ń bí mi tí mi ò lè sùn láti jẹta tí mo ti rí, ó ní tí wọ́n sọ pé wọ́n ná fún Bobrisky àbí kí lẹ orúkọ rẹ̀, Bobby Whiskey. Ṣé ó yẹ kéèyàn ti ẹ̀ lè tó, ṣé ó yẹ kéèyàn wọ́n orúkọ rẹ̀ kéèyàn ó lè pè ní? Bó bá jẹ́ àgbà gidi tó jẹ́ èèyàn gidi tó gba ẹ̀sìn gidi tó ní ọpọlọ tó wúlò tó wá láti léèrè, ṣó yẹ kí wọ́n ti ẹ̀rí pẹ̀lú ẹni yẹn? Ẹ wá ní obìnrin tó pọ̀ tó nínú àgbáyé, nínú entertainment industry, nínú ṣé tíátà lẹ́pẹ́ àbí kíní wọ́n náà ṣe ní obìnrin tí ń bẹ Nàìjíríà, Fẹ́tí Àbálógún mẹ́mẹ́. Wọ́n ti porúkọ àwọn ọmọ dáadáa yìí lóríṣiríṣi, Adebayo, wọ́n ti gbogbo wọn tí wọ́n ṣe tíátà táàrí bí wọ́n ti ń hùwà tí wọ́n ti ń ṣe láyé ìgbà kan. Jẹ́ kí n sọ kí tó lọ sọ́dọ̀ yìí, ó ní ọdún kan ní 2006 tá a wà ní Femi ní ìyá Rainbow ẹ̀pẹ́ láyé, mọ́mí wa Táíwò àṣàbí mọ̀mọ́ wa kí náà pọ́nkó wọn àwọn náà pẹ́ láyé. Ìyá yìí, àwọn ìyá gidi onímọ̀ sọ̀rọ̀ wọn yìí. Lọ́jọ́ yẹn a wà nínú Fẹ́mi náà jókòó síwájú ta, èmi Ṣàgbọ́lá, Fẹ́mi Àdìó àti ẹ̀gbọ́n Pẹ́yẹlẹ́mí Fájẹ́mi lẹ́yìn. A lè jókòó mọ́tò láwọn ti di wọ́n ti darapọ̀ mọ́ àwọn tó wà lébi táwọn ti tẹ̀ náà láti lọ sí. A rí wọ́n ti porúkọ àti ìtìjẹ́, ó wọlé, ó wọ aṣọ tó jẹ́ pé gbogbo ẹ̀yìn ló fi ilẹ̀, tó ṣe mọ́bẹ́, tó ṣe gbogbo ẹ̀, Bukky Right àti Bukky Right bó ṣe wọlé báyìí mo ní ẹ dákun ẹ dúró náà. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn èèyàn ń wò yín gẹ́gẹ́ bí àríkọ́ṣe? Ẹ̀yin onítíátà, ẹ̀yin tẹ́ lórúkọ, ẹ̀yin tẹ́ gé èèyàn, tẹ́ nífọ̀, tẹ́ ní ilé kan tó ń wò lásìwájú. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ ayé òde òní ẹ̀yin lẹ bá tiwọn jẹ́? Nítorí wọ́n ń wò yín bí àríkọ́ṣe. Aṣọ tẹ́ bá ti wọ̀ ni wọ́n rò pé òun láṣọ tó dáa jù láyé. Ìwà tẹ́ wù ni wọ́n rò pé ó ṣe kiri. Ẹni kọ́ mọ ayé òde òní ó sọ òyìnbó àsín ni wọ́n mọ̀ fi sínú rẹ̀. Nítorí ẹ̀yin onítíátà yìí, ẹ̀yin celebrity yìí, ó lẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ àsín tí gbogbo wọn sọ di èbó. Mo ní àti asọkọlẹ wọ yìí ẹsẹ kúrì wọn wò mọmi wa ẹdọ fílìm báyìí màmá wa Táíwò Hasan gbogbo wọn dìde kiri ka Hasan orúkọ ògògó ló kó sí mi lórí, gbogbo wọn dìde ògògó pẹ̀lú yìí kakọ tìrì bẹbẹ lọ́jọ́ yẹn. Àwọn náà dé gba kì í sara wa ló so eléyìí o, àwọn tó ń gbé wa lárugẹ, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n kàn dẹ́mu eléyìí báyìí o. Ẹ wá worú ayé ìgbà yẹn sísìn. Ẹ dákun ohun tí wọ́n ṣe fún Bobrisky, àbúrò mi, ọmọ ìyá mi, Fẹ́mi Adebayo, ìwọ ni mo ní ọ̀rọ̀ bá sọ. Ó jẹ́ Nàìjíríà ní apology, ó jẹ́ Yorùbá ní apology, ó jẹ́ gbogbo àwọn èèyàn tó nífọ̀lẹ́ kan tó ní ọpọlọ tí wọ́n mẹ́ẹ̀sìn, ó jẹ́ wọ́n ní apology. Ṣé bí ó jẹ́ special adviser fún gómìnà wa ní Kwara, ìlú kan náà ti lèmi pẹ̀lú ẹ̀dìjọ́ wa, àbúrò ló jẹ́ tí wọ́n mọ̀ ìyá ni wa. Ó pẹ̀lú ẹ̀sìn tó gba àtìdílé tó ti jáde, àtìlé tó ti jáde, àti irú èèyàn tó jẹ́ qualified lawyer, ambassador to many outfit. Àwọn irú ẹ̀ wà nínú àwọn èèyàn tá ń wò ní àwòkọ́ṣe tó yẹ kó I know you behave too nasty.
tí wọ́n bá mú ẹ dẹ́rù bẹ́ẹ̀ kó present award fún Bobrisky as the best female dresser, wọn ò ní cross over dresser àbí cross ni wọ́n ń pè, wọ́n ní the best female dresser. Nígbà tí wọ́n sọ fún ẹ pé kó present award yẹn, bó bá débẹ̀ wá dìde wọ́n pè mí sí award kan ní kí n present award fáwọn kan, mo débẹ̀ mo rí tọ́fẹ́ present fáwọn yẹn, mo ní mi ò lè present irú award torí gbogbo ayé lágbára ní ọba àṣà ló fún ọ láwọ̀dì yẹn. Bó ṣe débẹ̀ wá kúrò bẹ́ẹ̀ kò tó máa mú ẹ lọ pé kémi present fún Bobrisky the best female dresser. Ṣé ẹ fẹ́ kí àwọn ọmọ yín, àwọn ọmọ wa kí wọ́n máa change sóbìnrin ni? Ṣé ẹ fẹ́ káwọn ọmọ yẹn máa ṣe ránu káàkiri wọ́n máa ṣe tó dámọ́ ni? Ó wá kẹ̀yìn gómìnà Ogun State Dàpọ̀ Abíọ́dún àti gómìnà Delta nígbà yẹn, mo sì rántí ẹ̀ méjèèjì ẹlẹ́ẹ̀sojú èèyàn ẹlẹ́ẹ̀fẹ́ kó dà. Ṣé bá ṣe ń wà lẹ́wọ̀ ayẹ? Is that the way to behave? Nígbà tí ọmọ Ogun State nígbà yẹn ṣe first and second náà mú ní overall WAEC West African Examination Council, ọmọ yẹn ló ní hehe tó paasi jù. Kí ni gómìnà fún? Laptop àti $500,000 náà ló fún. Ó kò lè fún ní life scholarship. Kò sí mílíọ̀nù tó lè sọ pé gbogbo bí ó bá fẹ́ kàkà tẹ̀ ní kò fẹ́ gbó fọmọ yẹn káyé ọmọ yẹn má bàjẹ́ pé gbogbo tó bá fẹ́ kàwé dé Ogun State government jágbe. Ǹjẹ́ ọmọ tí wọ́n fún? Wọ́n fún ní laptop, wọ́n fún ní $500,000. Wọ́n wá ní ọmọ Ogun State. Ṣé second ló gbà àbí first náà ló gbà ní best brother Naija àbí bbb ni wọ́n pè bí brother Naija àbí kí lẹ́lẹ́ pé èmi bá wọn wò bọ́bá stone tún síbẹ̀ nílé mi máa lé àwọn ọmọ ẹ̀ kúrò níbẹ̀ ni kí lẹ́ ń wò bẹ́ẹ̀. Wọ́n máa bára wọn sùn lórí lòpọ̀ lórí TV, wọ́n máa ṣe ìranù káàkiri, wọ́n máa rìn níwòwò, wọ́n máa bẹ́ sí swimming pool lọ wẹ̀ níwòwò, àwọn èèyàn máa wọ̀n. Ẹ dákun, kí ni ọgbọ́n tí big brother Naija kí ló kọ́ wa ní Nàìjíríà? Wọ́n wá ní ọmọ state yẹn bóyá ó gba second àbí first náà ló gbà. Gómìnà Dàpọ̀ Abíọ́dún Ogun State governor lọ́dún yẹn ó wá fún ní millions 30 million àbí 25 million kan náà ló fún gbà ní 20 million náà ló fún ní millions ló fún, ó wá fi jẹ youth ambassador. Dámi pé gbogbo youth Ogun State ìranù ní kí wọ́n mọ̀ sí káàkiri. Ẹni tó yẹ kó tún ìlú ṣe nìyẹn, tó yẹ kó jẹ́ àríwọ́ kó ṣe tó yẹ kó sọ ẹ wá sọ pé the youth are not serious. Did you make them serious? Ẹ ti bá tàwọn youth yẹn jẹ́ ni. The same thing Delta State. Big brother Naija náà nílé ìyẹn wíìnì nígbà yẹn bóyá first náà ló gbà. Delta State gómìnà ló lọ kí káàbọ̀, kò sí iṣẹ́ tó ṣe important fún ìlú mọ́. Gómìnà wa kúrò lórí oyè, ó lọ bá bẹ́ẹ̀ bíbí Naija, ó lọ tú òwò, ó fi wá ṣẹ̀sí lórí TV, ó bá orúkọ ó sọ gbogbo ẹ̀, ó dáa máa ṣe lọ bẹ́ẹ̀. Ó fún nílé o nílé ìjọba, ó fún ní mílíọ̀nù, ó tún fún appointment. And you want your youth, you want our children to be serious. Let's be very realistic. Ẹja sọ tọrọ fúnra wa. Èyí tá a dé yìí Nàìjíríà ò lè dá tí àwọn àtàgbé lórí àtàwọn bàbá àtìyá tá a bá change. Àwọn òbí kan ló ń ra bọ́ǹfò bọ́sikọ́tà àbí kí ló pe bọ́sọ̀ bọ́ǹbọ̀ns àbí kí ló ń porúkọ ìkàsọ̀ bọ́sọ̀ tí ni wọ́n rà fún ọmọ wọn. Ọmọ á wá láti ìlú tó jìnnà àwọn bọ́sọ̀ tàtà tó fi gbogbo òdodo àtàrà ẹ̀ sílẹ̀ wọ́n sì káàbọ̀ wọ́n ní my pikin káàbọ̀. Ta ló yẹ gbá fún? Ọmọ mi ṣáàjì lọ́jọ́ kan mò ń bọ̀ wálé, mo ṣe ń bọ̀ wá sínú ilé báyìí, ìyá rẹ̀ rí mi pé mò ń bọ̀ lọ́ọ̀kan, kò lè dá sọ pé bàbá ẹ̀ ń bọ̀, ó ṣẹ́jú sísẹ́ pàmò ayé òde òní òmojú. Atọ́kùn láyé ẹjọ́ ẹ̀yìn tẹ́ ń wò mí tí a bá tẹ̀lé ìyá wa jáde ká ọmọ ti jẹun láti jẹta kí wọ́n gbé rásàlá síkín and kiri kan gbé sórí tẹ́bù, wọn ò bí yẹ ẹ̀dá tí tó bá ní kó wájú ọba wojú ọmọ ẹ̀tún ẹ̀rọ ẹ̀sùn ayé bó bá jẹ ọ̀pọ̀ oúnjẹ ọ̀pọ̀ yìí tó ti jẹ láti 1930 sílẹ̀. Bó sọ fọ́mọ tò ní pé kó wá jẹ ti yẹ ni pé we don chop, and mọ́mi you dey tell lie, we never chop o. Kọ́ wọn. Morality is getting worse in this country. Bí mo ṣe wọlé báyìí mo yọ fanbet tó dáa tí mo change bí mọ́tò mo lọ mú lọ́wọ́ mo fi sẹ́yìn mo súnmọ́ báyìí mo ná ní mẹ́ta ń di kò sáàgì mọ́ títí dòní. They won't do nonsense because they know I will not accept nonsense. Ìyẹn nìyẹn o. Ẹ jẹ́ ká máa wo bá a ti ń bọ orílẹ̀-èdè yìí lọ. Ǹjẹ́ a fẹ́ kó dáa fáwọn ọ̀dọ́ yìí? Femi Adebayo, you are my brother. Femi Adebayo, we come from the same place. Femi Adebayo, I love you so much, and I really, in fact, I'm one of your best fans. Anything tí n bá ti rí ẹ special ni, apart from pàjọ wá láti ibìkan, mo fún ẹ ní àpọ́nlé pé o ṣe bí pé kíní o kàwé, o dẹ̀ wà decent in everything you are doing. Tí ọjọ́ míì eléyìí ti wáyé, go on social media, go on any platform you know, apologize to the Nigeria and the old ladies, the women in Nigeria. Apologize to them. But please, I don't know this is what they asked me to come and do. Mi ò mọ̀ pé tí wọ́n pè mí síre, but mo débẹ̀ mi ò fẹ́ disgrace àwọn organizer yẹn ni.
ẹ dákun ẹ dúró náà ọmọ bá ṣe mọ́tò lónìí tó bá build mo ń wò lórí social media àwọn ọmọ nàìjíríà tó ti build electric bike electric car electric dis wọ́n sọ bọ̀bọ̀ kan ní Anambra state àbí Abia state ni tó jẹ́ pé wọ́n sọ bó ṣe assemble kí lorúkọ ẹ̀ ọ̀kadà fúnra rẹ̀ with locally made this thing ẹ̀jẹ̀ ẹ̀rọ alọ́ta ló fi ń ṣe tó dẹ̀ rìn wọ́n sọ èyí tó yẹ pé bátìrì kan tó tún léèsì tó yẹ pé kìkì ṣé gọ́ọ̀mẹ̀ntì ò lè ronú kó gbé millions fún yẹn pé go on more research buy more material produce more. ẹ dákun ṣé gọ́ọ̀mẹ̀ntì wa ṣé adviser ni wọn ò ní ni àbí àwọn ni wọn kì í ronú kí tó bọ́ sí tí mo fẹ́ fi parí ẹ̀ lórí mo ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi Ọláìyá Igwe ọ̀rẹ́ mi gidi ni ọ̀rẹ́ mi gidi lọ́láìyá Igwe lẹ́yìn Rẹ́mi Ṣítàbé tẹ́mi pẹ̀lú ẹ̀ dàbí ìbejì torí ẹ̀mí Rẹ́mi Ṣítàbé la dàbí ìbejì lẹ́yìn Rẹ́mi Ṣítàbé ẹni tẹ́mi pẹ̀lú ẹ̀ ta close jù ní theatre industry is Ọláìyá Igwe he comes to my house I go to his house bí mo bá pè lẹ́ẹ̀kan yóò pè mí lẹ́ẹ̀mejì ni mo ń bọ̀ wá lórí tiẹ̀ it's a different thing kí ló dé tí gọ́ọ̀mẹ̀ntì ò lè ronú pé ọmọ tó ṣe machine yìí ọmọ tó ṣe kinní yìí tó ṣe let's earmark some money ẹ dákun owó tí àwọn mo sọ ní last program owó tí àwọn senator ń gbà fún constituency allowance kí ni wọ́n fi ṣe can they bring out 50-100 million to those people tí wọ́n ṣerú kinní láti develop a more technology next program I want to go into religion bí wọ́n ṣe fi bá ti Nàìjíríà jẹ pátápátá àwọn ọmọ China èyí tó jẹ́ kékeré tó ti ń wọ 50 years ó ti assemble fóònù ó ti ṣe fóònù tẹ́ ń lò yìí omi ilé ọmọ kékeré ló ń ṣe o they have been doing a lot of good things but Lord of one be you don't know how to pray call Jesus 20 times call Holy Ghost fire 1 million times tell them ẹ ṣe jẹ́ kí wọ́n lọ nílànà tí a fi rere mẹ́ ẹ dákun kí ni kí lorúkọ ẹ economic value tí church ń bèrè wá fún wa kí ni economic value tá à ń rí níbi bẹ́ẹ̀rẹ̀ Nàìjíríà àbí bíbí Nàìjíríà tẹ́lẹ̀ ṣe there are a lot of things tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé kò wúlò fún ìjọba òun ni ìjọba máa gbé lórí. Now Ọláìyá Igwe you did the right thing your spirit tell you pé go and pray for this person bó fẹ́ dìbò bó bá jẹ́ pé ọ̀kẹ́ ló ṣe lóòótọ́ bó bá jẹ́ pé owó ló fẹ́ díẹ̀ bó jẹ́ kóre tó ti ṣe fún ẹ ló fẹ́ san padà wọ́n sọ kí ní ọjọ́ tí MC Olúọmọ fún ká tó fún jíìpù wọ́n ní kí ló tó dọ̀bálẹ̀ mo ní pé kí ló dé tí ẹ̀yin ò fún ó mọ rẹ nínà at my age bí mo ṣe tó yìí I'm about 60 pẹ̀lú standard and everything kẹ́ni kò dé sí kó pè ń pé ọba àṣà kó ló pé tó ń lò yẹn kò tó o ó yá wá kó páàkì jíìpù wá fún mi pé kí n mọ̀ gùn sẹ́mi onídọ̀bálẹ̀ kì I will respect I will honour because mi ò ṣiṣẹ́ sí lọ́wọ́ bẹ̀tẹ̀ ni yìí ó ní ó ti yàwó àti kọ́kọ́ ṣe fún ẹ ó gbàdúrà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi bó ṣe kẹ́ lára tó ló fi ṣe Tinubu ò tí ṣe nǹkan tó tó kó olóhùn apologize fún Nàìjíríà kò ṣe mistake I'm telling you honestly this is the 8th month as you read díẹ̀ let's believe it ó lè ẹ̀yin tẹ́ ń wò mí ní òkè òkun náà ẹ̀yin náà máa kó lé lọ́dọ̀ yín Ọlọ́run jẹ́ kó lè mọ́ wa it's worldwide ẹ̀kọ́ nígbà torí ogun tó ń lọ níbi lọ́lọ́ lọ sí kíní kan but adúpẹ́ pé kíní yìí sì rórí díẹ̀ and most of this thing tó ń ṣẹlẹ̀ kì í ṣe Tinubu gangan ni cause many of this thing sabotage àwọn àníjẹ́ kó ṣe láṣeyọrí yóò dàrú ní baomis bí Tinubu bá pín 1 million for everybody Nàìjíríà lónìí àwọn kan sì dìde pé ṣe tó kàn kó ṣe nìyẹn àbọ̀gbọ̀n bí Tinubu bá pín 1 million tó ní kí wọ́n fún each household 1 million lẹ́nu tó pèsè bá kàkà tán wọ́n á ní ṣe tó kàn nìyẹn wọ́n sì condemn ẹ̀ so gbogbo tá a ṣe láyé ìwọ wa ó ti gbàdúrà fún yàn gbé bẹ̀rẹ̀ sí máa gbàdúrà náà lọ́kọ́lọ́ tó ṣàṣeyọrí náà pé Ọlọ́run má jẹ́ kábàámọ̀ ní tí mo ṣe o àṣeyọrí ni ó jẹ́ tiẹ̀ o àdúrà àti ẹ̀gán lè yí many things padà then take action ó wá lọ on social media pé ọ̀pọ̀lọpọ̀ mo ti pè látijọ́ yẹn bóyá ibi tó wà kò lè gbé fóònù torí mo fẹ́ sọ fún officially pé why do you have to go this low o ti ṣe kọ́ńtà ẹ̀mí ẹ̀ ní kò ṣe ni o ti ṣe so on the final note let's be very realistic with ourselves ẹ jẹ́ ká ṣe tó tọ́ lórílẹ̀‐èdè yìí tó lè mú kí orílẹ̀‐èdè yìí gòkè ẹ jẹ́ ká tọ́ ọmọ wa ní ìlànà tó tọ́ àti tó yẹ culturally ẹ jẹ́ kí wọ́n wà embodied to what is supposed to be ẹ má sọ pé ọ̀làjúdé ni ìsìn folk kíni ni kọ́ mọ́ mọ́rin wò ìfolk ọmọ mi ra apple àbí iPhone ni wọ́n pè ó gbedele mo ní ó ṣe parí secondary school mo ní kó máa kọ́ṣẹ́ designer àbí kí ni àwọn printing àti kíní kan ká yí ọ̀lẹ́ ẹ̀ lè dà bolo ti rówó ẹ̀ ó lọ́ọ̀rẹ́ nǹkan ló fẹ́ ta tẹ́ta mo ṣe bolo ti tẹ́tọ́ lówó oúnjẹ tí mò ń fún ó lè kó oúnjẹ yẹn jọ kó fi ra laptop tó wà ṣiṣẹ́ àbí ní iṣẹ́ kan
ó yá ọ̀la mi gbọ́dọ̀ rí àgbo yìí mọ́ òbí bá hùwà bí òbí Nàìjíríà dá Fẹ́mi Adebayo mo mọ̀ pé wọ́n kọ́ ni organizer wọ́n kàn ní kó wá present award yẹn ni please the people that are doing things àwọn tá a ṣe nǹkan ó yẹ ká fúnra ara wa ká lè correct many things bó ẹ débẹ̀ tó fi lè oṣù lè correct àwọn kan ní agbára Ọlọ́run Nàìjíríà yá lókè a ò ní níṣòro a dá o ọba Adéyẹmí ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá mo ń fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé pé ọkàn yóò balẹ̀ ẹ bá mi like ẹ bá mi share rẹ̀ ẹ bá mi kí náà pé subscribe sórí rẹ̀ kí ó tún lè máa lọ síwájú sí ire àti ayọ̀ yóò máa jẹ́ tiwọn.